Bàbá wa Aláàfin Ọ̀yọ́. Kábíyèsí o. Bàbá wa ikú bàbá yèyé. Kábíyèsí o. Aláàfin Ọ̀wọ́ Adé. Kábíyèsí o. Ẹlẹ́wù ẹ̀tù kínní. Kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí Aláàfin. Kábíyèsí o. Ẹ sọ pé yíyọ ní yẹyẹlé ayọ̀ bá kalẹ̀. Irọ́ ní irọ́ àdàbà àrọ̀bà. Aṣọ lékeleke kì í dọ̀tí. Ọwọ́ ọ̀la ọba tó kéré. Ọba wa tí a wí ọba wa ti dé. Onílé pọ́n balẹ̀ àní Ládá. bálejò pọ́n balẹ̀ àrè Rọrùn. àwa àtàwọn pọ́n balẹ̀ ká máa ṣòfò ọmọ. Yíyẹ ní yẹyẹlé ayọ̀ bá kalẹ̀. Aláàfin Ọlọ́run yóò dá fún yín. Àdàbà àrọ̀bà. Eléyìí tá ẹ ṣe bá wa Mùsùlùmí yìí dá ó tẹ́ alọ́rùn. Ìtẹ́yìn náà fẹ́ lọ́wọ́ máa ṣe fún yín. Ọ̀la ọba àtòkèrè. Ọba mi lọ́la Ọlọ́run lọ́la ní mo ní iléeṣẹ́ kan tí wọ́n ń taṣọ nílùú Èkó Moscow fabric store wọ́n ní kí n gbé aṣọ yìí fún yín kí n fi ṣẹ̀bùn pé báwọn rí iṣẹ́ akitiyan yín lórí ọ̀rọ̀ bàbá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ àwọn gbókọ̀ yín gbogbo gbà táwọn bá ṣẹ̀fẹ̀ fi nǹkan ránṣẹ́ sí yẹn nínú Ògbómọ̀ṣọ́ ọgbọ́dọ̀ jẹ́ yìí ìnáà ní sá. adúpẹ́ lé ọwọ́ wọn báwo tiẹ̀ mọ̀ wọ́n Ọlọ́run bá mọ̀ wọ́n owó tá a ṣe ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yìí à ń ṣe torí Ọlọ́run àti ànábì bàtà dára sọ́dà ìpínlẹ̀ agbára Ọlọ́run ọ̀rọ̀ ìkọjá sí ìtọ́jà àfi àtúndúpẹ́ lọ́wọ́ pé iléeṣẹ́ wọn Ọlọ́run bí wọn ga Ọlọ́run ní dáwọn láàmú iléeṣẹ́ náà wọ́n pè ní co-fabric store nínú bọ́lá wa pẹ̀lú wọn ní agbára Ọlọ́run ọ̀rọ̀ ìka mọ́ra wa wá bẹ olólùfẹ́ àbá IMAM tí abáníkan tó bá fẹ́ ṣe láti wí káàkiri àti pé àpapọ̀ wa adẹ ìgbésẹ̀ náà fún àwọn aláṣọ Ògbómọ̀ṣọ́ àwọn tí ń ta sọ́gbọ̀n tó pé àwọn aláìka máa patronize àwọn aráàlú tí wọ́n ń ta ọjà báyìí kí wọ́n try kí wọ́n lè aṣọ ìlú wọn bá wọn ṣe wọ́n dáadáa ọmọ fún wọn ní price tó dáa ní àti àwọn àtàkùn ní Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ kọ́ wọn sí fún wa ọlọ́wà àdúgbò tó Àmín. àṣẹ o ọ̀tẹ́kùn wọn láti ọlọ́dọ̀ ìdájọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àlàáfíà fún gbogbo yín o. Kí Ọlọ́run kí ó gbàdúrà wa o. This is Moscow Investment Limited, Moscow Fabric Store. Àṣẹ̀ṣẹ̀ kó dé ni o. Àwọn shops wà lélẹ̀. A ní gbogbo àwọn aṣọ oríṣiríṣi. Lace. Àwọn lace nìyí. Àwọn lace ńláńlá lélẹ̀. Ó wà nílẹ̀. Different types or dry lace àwọn obìnrin àwọn dry lace tó jiná nìyí then àwọn men's lace tó jiná gan ó wà nílẹ̀ lóríṣiríṣi guinea brocade àwọn guinea brocade nílẹ̀ àwọn gesna nílẹ̀. Our police days. Different colors. Blues, whites, creams. Our lace ńláńlá lélẹ̀. Our lace ńláńlá lélẹ̀. Our farm. Ó wà nílẹ̀ lóríṣiríṣi. Àṣẹ̀ṣẹ̀ kó wọn dé ni. Latest design. Gbogbo àwọn lace gbogbo àwọn tẹ́ ń wo latest one. Then àwọn senators materials. Ó wà nílẹ̀. Àwọn senator materials àwọn 7 star. Àwọn Dubai design tó jẹ́ ti Dubai
ó wà nílẹ̀ àṣẹ̀ṣẹ̀ kó gbé wá ni ó wà nílẹ̀ ní Moscow investment Moscow fabric store a wà ní Lagos Island lẹ́kọ̀ọ́ ní number 33 Serical Street Lagos Island so that àfàsìkò yìí gbogbo àwọn customers wa tó ti ń bá wa sọ̀rọ̀ tipẹ́tipẹ́ gbogbo wọn náà mọ àwọn nǹkan tá ti tajà fún wọn wọ́n mọ àwọn nǹkan tó wà nílẹ̀ fún wa a mọ̀ pé a kì í disappoint rárá tẹ́tẹ́ bá rà ń bí ẹ máa gbádùn ẹ̀ ẹ máa ó fine ẹ máa quality ẹ máa rí ìlú dáadáa ó last aláwọn customer lamẹ́ríkà wọ́n wà ní London wọ́n wà ní Germany wọ́n wà ní all over the world àwọn customer wa Nàìjíríà gan wọ́n yapa àwọn customer wa wà ní Abuja wọ́n wà l'Ákúrẹ́ wọ́n wà l'Oǹdó wọ́n wà gbogbo àwọn èèyàn tó ń rajà lọ́wọ́ wa and disappoint ìgbà tẹ́ bá rà ń bí ó fi yín lọ́kàn balẹ̀ ẹ gbádùn ẹ̀ ẹ bá wa dòwò pọ̀ ẹ lè regret agbára Ọlọ́run àwa fún yín aṣọ lọ́balọ́ba wà níjòyè wà fáwọn olóṣèlú wà fún gbogbo àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ wọ́n fẹ́ fẹ̀yìntì wọ́n fẹ́ gba retirement wọ́n fẹ́ ṣe àjọyọ̀ ó wà ńlẹ̀ àwọn oníyàwó àwọn tó ń ṣèkómọ ó wà ńlẹ̀ bìbà mímú ó wà oríṣiríṣi ẹ bá débi ọkàn yín balẹ̀ ọ̀nà yìí Moscow investment Àmọ̀tẹ́kùn Oòduà TV àsìkò lékè talẹ̀ni náà tó ń fọmọ́lé wẹ́làǹgbà nínú ayé ẹ jẹ́ ká fi yé wípé ẹkùn ṣe fàjáwé èèyàn bá ń fi olóńgìní wí Àmọ̀tẹ́kùn tó ń ti bí wọ́n ṣe jọra tó irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti kú o wọn ò tí ì gbèsè ni àṣokọmọ ní roma lóòótọ́ Àmọ̀tẹ́kùn Oòduà TV àsìkò lékè padà lékè téńté lórí ìtàkùn àgbáyé àti níbikíbi wáò kábíyèsí Olódùmarè ohun tá a bá máa ṣe tá a tún wá fi ń dára bí ìdánirì o nínú kábánipolówó ọjà lórí ìtàkùn àgbáyé ó sì gbálé gboko gbàgbẹ́ gbójú ọ̀nà kábániṣe live coverage fún ayẹyẹ káyẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ sì fẹ́ ra time lórí tẹlifíṣàn orí ìtàkùn àgbáyé fún ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ káyé ó mọ̀ kágbẹ̀tọ́ ẹni fúnni tó wà lágbára tó ń fagbára yan ní jẹ bẹ́ẹ̀ bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ tó díjú tó nílò ká tàn mọ́lẹ̀ sí àtiwọ́ tó ń ṣán àǹfààní àti mọ gbóhùn sáfẹ́fẹ́ ṣé kí n má tàn yín Àmọ̀tẹ́kùn Oòduà TV àsìkò lékè kájú ẹ̀ ó sì ní kẹ́ ẹ tọ̀lọ̀ competent diligent and capable ó balẹ̀ dẹ́dẹ́ bí ọ̀wàrà òjò sórí Facebook page wọ́n sì wà lórí YouTube pẹ̀lú báwo lẹ ṣe fẹ́ sí digbí ni traffic wà fún iléeṣẹ́ tẹlifíṣàn orí ìtàkùn àgbáyé wọn followers ò sì lóǹkà ìwọ kan search fún Àmọ̀tẹ́kùn Oòduà TV àsìkò lékè pa ó ti gbé ọ débẹ̀ one time wàá sì rí i pé bí ojú ọmọ tuntun ló mọ́lẹ̀ torí náà ìwọ kan máa like comment kó sì máa share wá sì rí i pé òkèlà kẹrin òkèlà kẹfàn lókè la gbọmọrí odó sí àtẹ̀yìn àtàmọ̀tẹ́kùn Oòduà TV àsìkò lékè òkè láàyè wa Àmọ̀tẹ́kùn Oòduà TV àsìkò lékè ní kẹ́ máa wò ó máa gbé ẹ débẹ̀.